Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a gbé yín ga fún àánú àti oore ọ̀fẹ́ ńláńlá tí kò wọ́pọ̀ tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láyé, mú wa wà láyé tó dára. A tún ti rí ọjọ́ bọ̀ mìíràn nínú oṣù kẹwàá o. Ìyìn àti ọlá ni forúkọ yín o. A sì gbàdúrà wípé àṣeyọrí, ìtẹ̀síwájú, àlùyọ, ìgbéga yóò bọ̀ wá fún wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ò sì gbéyẹ̀wò lẹ́ni yóò ṣe ayé àti ọkàn wa ní rere. Kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́bọ̀ ọjọ́ 24 oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé sinmi, sinmi. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkejì. Orin Dáfídì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkejì. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Genesis orí ìkejì ẹsẹ̀ ìkejì dé ìkẹta. Genesis orí ìkejì ẹsẹ̀ ìkejì dé ìkẹta. Ní ijọ́ keje Ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ tí ó ń ṣe, ó sì sinmi ní ijọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti ń ṣe. Ọlọ́run sì bù sí ijọ́ keje, ó sì yà á sí mímọ́, nítorí pé nínú rẹ̀ ni ó sinmi kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti ṣe. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Ọlọ́run sinmi ní ọjọ́ keje, ní ọjọ́ keje ọ̀sẹ̀ ìṣẹ̀dá, láti fi jẹ́ àpẹẹrẹ fún wa. Ó sọ nínú ìwé Ẹ́kísódù orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkẹwàá àti ìkọkànlá wípé ọdún mẹ́fà ni kí a fi gbìn sórí ilẹ̀. Ọdún mẹ́fà ni kí a fi gbìn sórí ilẹ̀, kí ó sì sinmi ní ọdún keje. Gbogbo wa ló nílò láti sinmi lóòrèkóòrè kí a bá lè ní okun láti ṣe ohun tó pè wá fún. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń ṣàárẹ̀ nítorí wọn kì í sinmi. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti ṣiṣẹ́ fún àìmọye ọdún láì gba ìsinmi. Ohun tí kò yé wọn ni wípé tí wọ́n bá sinmi, wọn á ní okun sí i láti ṣiṣẹ́ sí i. Nínú ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ, Èlíjà ṣẹ̀ṣẹ̀ pé iná láti ọ̀run wá tí ó sì mú ìsọjí ńlá bá ilẹ̀ náà. Nígbà náà ni ó gbọ́ wípé Jésébélì fẹ́ pa òun, ó sì sá fún ẹ̀mí rẹ̀. Nígbà tí ó máa dé abẹ́ igi júnípérì, ó ti rẹ̀ ẹ́, ó sì ní kí Olúwa pa òun. Ọlọ́run mọ̀ wípé kò wú láti kú, ó kàn nílò láti sinmi ni. Ọlọ́run mú kí ó sùn, ó sì rán áńgẹ́lì láti fún un ní oúnjẹ lẹ́ẹ̀méjì. Lẹ́yìn ìgbà tí ó sinmi tó sì jẹun dáadáa tán, ó ní okun láti tẹ̀síwájú fún 40 ọjọ́ tí ó tẹ̀lé. Ní ìgbà mìíràn, ìdí tí inú fi máa ń bí ọ ni wípé ó ti pẹ́ tí o ti sinmi. Gbìyànjú láti sùn kí o sì jẹun fún ọjọ́ kan, ìwọ yóò rí ìyàtọ̀. Ìsinmi kò náni lówó rárá o. Tí o kò bá ní owó láti lọ sí ìlú mìíràn tàbí láti gba ìyàrá ní ilé ìtura, o lè lọ sí ilé ẹbí kan tàbí ibi tí ó dákẹ́ tí ẹnikẹ́ni kò ní fún ọ ní wàhálà níbẹ̀, kí o sì sinmi níbẹ̀. O ní láti sinmi ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àti ní ọdọọdún pẹ̀lú, pàápàá lẹ́yìn àsìkò iṣẹ́ tó lágbára, gẹ́gẹ́ bí Èlíṣà ti ṣe nínú ìwé àwọn ọba kìíní orí ìkejìdínlógún. Kò sí bí o ṣe ní ìfàmì òróró yàn tó, ní ìwọ̀n ìgbà tí o sì wà nínú ẹran ara, o ní láti máa sinmi ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. Ìdí kan ṣoṣo tí mo fi lè máa ṣe ìsìn ẹ̀mí mímọ́ lóṣooṣù fún bíi 40 ọdún ni pé mo máa ń sinmi o nígbà tó bá yẹ. Lẹ́yìn àwọn ètò tó jẹ́ gbòógì tí ó máa ń gbà mí ní ọ̀sẹ̀ kan, màá sinmi, màá sì gba ìsinmi gidigidi. Má ṣe dúró de ìgbà tí dókítà máa fi ọ́ sórí ibùsùn kan, torí nígbà náà yóò ná ọ lówó sí o. Ìwọ kò sì ní àní-àní bí kò ṣe láti sinmi fún ìgbà pípẹ́ ju bí o ti fẹ́ ṣe tẹ́lẹ̀ lọ. Kókó ọ̀rọ̀: Ọlọ́run kò dá ara rẹ̀ láti ṣiṣẹ́ láì dúró. Máa sinmi ní gbogbo ìgbà àti àsìkò. Ọlọ́run kò dá ara wa láti máa ṣiṣẹ́ bí agogo. Ẹ jẹ́ kí a máa sinmi. Nígbà tí a bá sinmi ni a ó tún lè ní àǹfààní láti tẹ̀síwájú nínú iṣẹ́ tí Ọlọ́run gbélé wa lọ́wọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa comment.
kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá, kí ẹ sì máa bá mi like ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.